Hello, sister mi. Hello? Ẹ ti wà lórí ètò. Yes, ma. Yes, ma. Ẹ bá wa dá sétò. Yes, ma. Nǹkan tí mo kàn observe ni pé àti group A àti group B, nǹkan tí mo kàn máa sọ ni pé especially group Dorcas Frat, èmi group yẹn wọ́n jẹ́ pé ìrìnsà pé wọ́n ẹgbẹ́ ní 100% wọ́n máa ń wò wọ́n gan. Wọ́n máa ń wò wọ́n fáwọn ti pẹ́. Mo lè ka yes mo tí wọ́n tẹ́ pẹ́ everything wọn láìkẹ́. Nǹkan tí mo kàn máa fẹ́ ká gbà kíyèsí ara ni pé kọ́ máa jẹ́ kí anybody kọ́ ọmọ brain náà. Ṣé rí ní èdè Fọlá yẹn kò mọ bó ṣe lè express ara jù bẹ́ẹ̀ lọ èmi ò rí pé kò mórí. Lẹ́sẹ̀ láti ìjọ òótọ́ yẹn tó ti ń tró lẹ̀ pé kò mórí. To me, I feel bad nínú ilé ẹ̀. Wọ́n ti ṣeré fún accepted. But tọ́ba tẹ̀ kọ́ máa fẹ́ kí group yẹn káwọn group kan máa wá ìwọ̀n pé ọkọ̀ lé tọ́ba sọ bẹ́ẹ̀ láti lè dọ́là kọ́ máa respect. Kì í ṣe yẹn kọ́ ni kì í ṣe nǹkan tó fa ọ̀rọ̀ yẹn kọ́ nìyẹn. Ọ̀rọ̀ ló bá mo kó mo rò wá wọ́n ti kọ́lé fún tipẹ́ wọn ò dẹ̀ sọ òun kan nípa ọ̀rọ̀ lẹ́yìn. Kọ́mọ̀ máa kájá kọ́rọ̀ ẹ̀ máa rí ọkọ̀ pé wọ́n ti kọ́lé fún ọ̀wá gbọmọ́ gbogbo wọn group wọn tí ò tó nǹkan oníkálukú máa ṣe show unnecessary show kò yẹ kó lè tó bẹ̀ tí nǹkan bá ṣẹlẹ̀ nínú group nípa tó bá fẹ́ pèsè ọ̀dà ó yẹ kó pè é ní ẹ̀yìn ká má gbọ́ because ẹni tí gbogbo ìyàwó ni gẹ́ ọ̀yẹ́ ẹni táwọn ẹ̀kọ́ rẹ́dí àti fi ṣẹ̀sìn ni ṣe é get. So tó bá ṣe nǹkan tí ò dáa tó bá wá bá sọ̀rọ̀ ní kọ́nà tí ò bá wá. Òṣèré pé à ń bára wa síta yẹn wọ́n fẹ̀dẹ̀ bá síta ní ìṣègbè tó fi lè contact ọmọ ẹgbẹ́ ọbí ìfọ̀n tẹ́ tó jẹ́ lórí ẹgbẹ́ náà lè contact gbòógè tí ẹ̀ bá rẹ̀ pé nǹkan tí ẹni ṣe rẹ̀ jẹ́ ká kọlẹ̀ tó wà sí yìí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní sí àwọn group tó mọ̀ kí wọ́n lè ká and mocking yẹn kò yẹ wá. ṣàlẹ́ ọ̀rọ̀ tó wà lẹ́ẹ̀ kì í ṣe ọ̀rọ̀ mocking àwọn tó kàn mocking yẹn wọn ò really understand nǹkan ọ̀rọ̀ tó wà lẹ́ẹ̀ ọ̀rọ̀ tó wà lẹ́ẹ̀ very simple ni. Àwọn tó bá ṣe nǹkan fún yàn tó máa sọ pé kò wá appreciate pé àwọn fẹ́ kó ṣe nǹkan báyìí kó wà bọ́dọ̀ pé wọ́n ṣe nǹkan fún ẹ tó bá demand fún kò pọ̀ jù náà because kò easy láti kọ́lé. So it's not the kì í ṣe ó rẹ̀ pé sórí yẹn gan ẹ ṣe sister mi God bless you. Ó yé yín to some level understand ẹ̀ dáadáa ẹ tó bá kọ́lé fún yàn àwọn tó bá kọ́lé fún yàn tó bá ṣe nǹkan ẹ̀yin gan tẹ́ ṣe wà tó bá ṣe nǹkan fún yín ẹ try láti wà appreciative ẹ jẹ́ ká jọ learn nínú ẹ̀kọ́ tó wà lẹ́yìn ẹ jẹ́ ká èmi sọ pé mo mú tèmi dání mi ò dẹ̀ parọ́ mo máa appreciate nǹkan bọ̀ màá tún máa appreciate nǹkan sí dáadáa so àwọn group tó bá wá sọ̀rọ̀ wọ́n lè máa understand nǹkan tó ṣẹlẹ̀ wọn kúkú bàjà wọn ò bàjà náà ọ̀rọ̀ ló dẹ̀ bá mo kó mo rò wá ibùdó gan Dorcas kan tó sọ̀rọ̀ ṣé ẹ̀ ń gbọ́ kọ́là tó pè kì í ṣe kó déédéé sọ̀rọ̀ ọ̀rọ̀ náà ló bá mo kó mo rò wá so kò dẹ̀ sí ẹni tó máa fọwọ́ lórí Fọlá lórí nígbà tí wọ́n ní wọ́n competition pẹ̀lú ilé yẹn tí wọ́n ní kó máa bọ̀ kó wá jẹ́rìí pé kó náà wá sọ̀rọ̀ nípẹ̀ tó máa sọ pé òun ò yọjú tínú ẹ̀ máa dùn sẹ́jẹ́ kájọ sọ̀nà no it's not that one is not mocking àwọn tí ò bá understand ló máa fi pè bóyá mocking it's not mocking no reality ni fact lọ̀rọ̀ tó wà nílẹ̀ èmi ò lè kí n parọ́ fún yàn bó bá ṣe rí lára mi mo ṣe máa sọ bó bá ṣe rí lójú mi ni bó ṣe rí lọ́kàn mi mo ṣe sọ ibi tó ti ṣe díẹ̀ tó ti kù díẹ̀ káàtó mo ti sọ ibi tó yẹ ká ti ṣàtúnṣe mo ti sọ kàtúnṣe lè jọba so àwọn tó kọ́ nǹkan fún yàn tó bá ní nǹkan táwọn fẹ́ kéèyàn máa ṣe yìí ó gbọ́dọ̀ ṣe nà ìbá àwọn ló ní àwọn kọ́ ló kọ́ ní choice láti ṣiṣẹ́ owó ni ẹ̀rù kọ́là iṣẹ́ owó yìí sí o hello ma speaker lẹ́wà o hello ma ẹ ti wà lórí ètò. ẹ̀kọ́ alẹ́ màá bẹ́ pọ̀lẹ̀. Era ma, God bless you ma. Fọlá àti Dorcas mo fẹ́ dá sí. Kí mo lè sọ̀rọ̀? Bẹ́ẹ̀ lè sọ̀rọ̀. Okay. Ìkan tẹ̀mí ní bẹ̀ because mi ò wílẹ̀ ṣe mo ti before kan tó bẹ̀rẹ̀ sí ní update mo ti kọ́kọ́ ní problem pẹ̀lú chat kan tí Fọlá kọ́kọ́ ṣe ibi tó ti mention pé òun dúpẹ́ lọ́wọ́ Dorcas. And then we shall continue with that call address Iyabo Ojo fine. Okay, we love it. Then the second one is for national plates. Then the second one is only problem for Fola Lope. Ẹ mọ̀ tó ṣẹlẹ̀ sister mi. Ẹ jẹ́ ká yanjú ọ̀rọ̀ tó wà lẹ́ má jẹ́ ká tún máa ti ọ̀rọ̀ yìí ká máa tún fẹ́ lójúmọ́. Why? Ó ṣe yan ẹ̀wọ̀ ẹ má bínú Iyalaje. Ọ̀rọ̀ yìí ó dàbí lójú. But at the same time, I will tell Dorcas to be careful of Fola. Èyí Fọlá ò ṣe bí gbogbo ìṣọmọdé kò dé sọ̀bọ̀n dèrè torí bá pé àṣírí máa ń gbàgbé for the fact pé Fọlá entertain ìyá àbàdàn láti tàgbà fún
that's a no in the first. Ẹ má ṣe rí ẹni sùúrù ẹni tó yóò bá ń tajà anybody lè yàn lè tajà fún. Ẹ ṣe irọ́ ẹ má gbé yẹn wá mi ò gba kọ́ọ̀lù kankan mọ́ anybody lè yàn tètè a ní ká dé èkúrú kó tán láwo ẹ má pè kẹ́ wá mọ gbọ́n owó ẹ̀ sáwò wá fún mi. Báwo lẹ ṣe máa ní mo ń tajà tẹ́nìkan sọ pé òun fẹ́ rajà lọ́wọ́ mi pé kí n má ta bí mo tajà bọ́ta ló bá lóun fẹ́ rajà máa ta ni mò ń lò lówó ẹ̀ tó fẹ́ fi rajà that is business. So mi ò ní di gbogbo story mi ò ní láti máa sọ̀rọ̀ kankan tá bá ní ká máa sọ àwọn tí wọ́n fẹ́ máa dọ̀rọ̀ rú wọ́n máa pè wọlé wọ́n fẹ́ máa bọ̀rọ̀ jẹ́ ọ̀rọ̀ tá a ti panú ẹ̀ tálàáfíà ti jọba a ti yanjú ẹ̀ sọ́tún a ti yanjú ẹ̀ sósì téèyàn ní ò gbà call ṣẹ́rí ẹni tó ẹ jẹ́ ká sọ tòótọ́ fúnra wa béèyàn bá ṣe nǹkan tí ó kù díẹ̀ káàtó tá a bá lọ ń sọ pé a lọ fẹ́ máa fọwọ́ ra lórí a ò fẹ́ kí nǹkan a fẹ́ kálàáfíà òjọba ni sàn láàrin ajé nínú ilé pẹ̀kọ́rọ̀ o anybody tó bá lọ ń pè wọlé tó fi bí o tó lóun fẹ́ máa pè ó fẹ́ máa support pé kíní kan nìkan ẹ fẹ́ kọ́rọ̀ ìtàn lẹ̀ ni mi ò dẹ̀ rí gẹ́gẹ́ bí ẹni tó ń wá àlàáfíà ẹni tó bá ń wá àlàáfíà á mọ nǹkan tá à ń sọ pé lórí ibi tá a wà yìí àwọn kì í ṣàbòsí àdẹ̀ kì í tànyàn jẹ bó o jọmọ ìyá mi advice tí mo fún Fọlá mi máa fún ẹ kò lè sí nǹkan tó máa ṣe bó o jọmọ ìyá mi bí mo ṣe handle case Fọlá mo ṣe máa handle ẹ kò sí nǹkan tó máa ṣe pátápátá ò ní kí mi mọ́ ṣùgbọ́n mi ò kí ń fọwọ́ bo irọ́ lórí o ẹ jẹ́ ká yin dọ́kàsì náà ẹ jẹ́ ká yin dọ́kàsì náà èèyàn bẹ́ẹ̀ ló kọ́lé fún yàn ẹni tó ń pè gan ṣé wọ́n kọ́lé fún yín rí wọn nìkan wọ́n kọ́lé fún yín wọ́n fún yín kọ́kọ́rọ́ ṣé mi ò bá gómìnà ṣiṣẹ́ rí ni ṣé wọ́n kọ́lé fún yín wọ́n fún gbé kọ́kọ́rọ́ lé mi lọ́wọ́ ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wa ẹ tó bá mọ nǹkan tó ń pè nílé àmọ̀ nǹkan tá à ń sọ ẹ jọ ẹ má ti èmi ò láì kí ọ máa ti kinní bọ̀ ẹ má ti ọ̀rọ̀ bọ̀ àwa bá gómìnà ṣiṣẹ́ rí náà mo bá gómìnà of a state ṣiṣẹ́ rí ṣé wọ́n kọ́lé fún mi tí wọ́n gbé kọ́kọ́rọ́ lé mi lọ́wọ́ ni èmi ò ń ṣàbòsí o jẹ́ àsọ tòótọ́ o mi ń ṣàbòsí ẹ jẹ́ àsọ tòótọ́ o ọ̀rọ̀ òdẹ̀ lé wúwo títí káfọ̀ bẹ́ẹ̀ bù ẹnu la máa fi sọ kò dẹ̀ sí nǹkan tó máa ṣẹlẹ̀ nínú kálàáfíà ìjọba ní ká sọ̀rọ̀ sọ́tún ká sọ sósì ká sì yanjú ẹ̀ ẹ mọ̀ fọwọ́ ra Fọlá lórí ni ṣe ẹ fẹ́ràn ẹ̀ nìyẹn ni àwọn tó fọwọ́ ra Muyideen lórí lọ́jọ́ kìnìún àná ṣé wọn ò gbọ́n lé bọ́ọ̀lẹ̀ lọ́wọ́ ẹ̀ ni àwọn tó fọwọ́ ra fọ́nìtìkà tó fọwọ́ ra lórí ìkànnì ṣé wọn ò gbọ́n lé bọ́ lọ́wọ́ ẹ̀ ni kó tó sá padà sẹ́yìn kó tó lọ bẹ olórí ẹ̀ abẹ́ ẹ̀ ti gbàgbé ni ẹ jọ o ẹ má jà fojú olóore gúgi o tó ráwọn èèyàn pọ̀ tó sì fẹ́ jàǹfààní Dorcas Adéyínká foundation ni ẹlòmíì wà yóò ti gbọ́kàn sí pé bóyá lóṣù yìí ni ó kan tiẹ̀ ẹlòmíì ti wọ̀ pé bóyá next month ni ó kan tiẹ̀ lóore máa wá báwọn ẹ wà bá yé ẹlòmíì jẹ ẹlòmíì tí ẹ jáde láyé ẹlòmíì wà tó fi jáde láyé kò ní 1 million nínú àkáǹtì ẹ kí lẹ́yìn sọ yìí you're talking about millions naira àwọn kan wá bẹ̀ Iyalaje Dorcas kìíní kankan èló lẹ́ contribute sínú ẹ̀ mo ṣe ń gbé wá fún ọ lórí WhatsApp nìyẹn èló ni contribution yín lórí ask Dorcas about this ask Dorcas about that mo ní èló mo ṣe ń gbé fún ọ lórí WhatsApp nìyẹn mo ní how much did you contribute èló ni wọ́n contribute èmi ò gbé kọ́ọ̀lù kankan mọ́ èló ni wọ́n contribute ìwọ tó béèrè tó fẹ́ máa ṣèwádìí fínífíní nípa bó ṣe dáwó èló lówó tiẹ̀ gangan bẹ̀ ẹ jẹ́ ká sọ tọrọ jẹ́ sọ̀rọ̀ bí tọrọ wà náà ìwọ tó ò ní kọ́bọ̀ níbi kan tó wá ń garun sí pé kọ́ máa calculate owó fún ẹ èwo tiẹ̀ bẹ̀ ṣówó tiẹ̀ sọnù ni. èèyàn mélòó ló lè fọwọ́ sọ̀yà lórí ìkànnì táwa yìí pé wọ́n kọ́lé fún òun rí péjọ tó ti délé ayé wọ́n kọ́ ilé fún òun rí èèyàn mélòó èyí tẹ̀wà lórí aṣáájú more than 400 èèyàn mélòó ni wọ́n kọ́lé fún rí. torí ẹ̀ la ṣe sọ fún pé kẹlẹ́ ra lẹ̀ lọ́dọ̀ landed zones and properties à ń talẹ̀ ń bẹ̀ ṣùgbọ́n àlẹ́ bá yí kọ́ ẹ̀yìn lẹ́ẹ̀ra lẹ̀ ẹ̀ sì mowó ilẹ̀ wá ní ilẹ̀ wá sì jẹ́ new lọ́dọ̀ landed zones and properties kẹ́ wá síbẹ̀. èèyàn mélòó ló kọ́lé fún yàn ẹ máa ṣàbòsí èmi ò ṣàbòsí èèyàn o torí ẹ̀ tẹ́ bá fẹ́ ẹ tó bá máa pè sórí fóònù tó fẹ́ máa join mi lórí show tó bá sọ párẹ́ máa kò tọ̀rọ̀ má wulẹ̀ wá sórí show tèmi ẹ sún síwájú ẹ má bàyè Fọlá jẹ́ o ẹ má bàyè Fọlá jẹ́ o torí àwọn kan tó ti ń pè jáde síta kò tẹ́ sí lójú irọ́ ni wọn ò lóore kankan tó fẹ́ ṣe fún ẹ wọn ò lówó tó máa fi ra dátà fún ẹ tó kéré sí wọn ò lówó dátà fún ẹ wọn ò lè tún gbèsè ayé ẹ ṣe wọn ò lè fún wàrà ṣùgbọ́n wọ́n fẹ́ da wàrà nù ní ìwọ ni kò jẹ́ kórí ẹ pé ẹni tọ́rọ̀ bá kàn ní kó jẹ́ kórí ẹ pé ìwọ tó bá sì jẹ́ pé òun mọ́ọ́rẹ́ tó wà lórí ìkànnì yìí tó ń gbọ́ bá ṣe ń sọ̀rọ̀ yìí kó jẹ́ kórí tiẹ̀ náà pé kí wọ́n ní òun mọ́ọ́rẹ́ kó jẹ́ ni tó mọ́ọ́rẹ́ ẹni tó ẹ̀dá tó bá wà ní ayé tó bá ṣoore fún tí òun appreciative irú wọn oore máa ń bọ́ lọ́wọ́ wọn ni gbogbo ìkọ́ni náà sì fún lóore o
láti ní second time oore ẹlòmíì ò ní second time kò l'opportunity second time gbogbo ẹ̀ tẹ́ pè mí ẹ má pè mí mọ́. Hello. Hello, Mami Fọlákẹ́mi. Mo sì ní mi ègbé kọ̀ mọ́ o. Ó ṣẹ̀yìn ni o. Hello. Inú ti ń bí mi o. Inú ti ń bí mi ni èmi láìpẹ́ máa ṣàbòsí. Èmi ò ṣàbòsí tèmi. Irú kí ló fagun kàtìkàtì. Ṣó easy ni. Ìjọ mo ti délé ayé mi ò rí yàn kọ́lé fún mi rí náà. Adájọ́ àgbà kò easy. Kéèyàn kí ọkọ bọ́ lọ́wọ́ èèyàn láàrin ọdún kan àbọ̀ kó dẹ̀ di lẹ́lẹ́dì. Ọkọ ti bọ́ lọ́wọ́ tí wọ́n for 15 years sí a ṣe ń gbé lómi rẹ́ǹtì àìrẹ́ ní báyà kọ́ rẹ́ǹtì gan débi tó máa kọ́lé fún wa. Ṣótán. Ṣẹ́rìmà téèyàn bá ní kéèyàn sọ òótọ́ ọ̀rọ̀ dé lẹ́bù kan ọ̀rọ̀ yìí ò ní tán lóòótọ́. Kò ní tán. Inú bọ́ọ̀lù ìdìbò á máa rún inú dọ́kà gan máa rún. But at the same time, òótọ́ ọ̀rọ̀ ní ká má sọ ọ̀rọ̀ sí tán mà. Fola is not a baby. Fola is in her 40s. She's in her 40s. Ó kò díẹ̀, ó kò tí ò ṣe kékeré. Then mo rántí kíní tí mo wò mà. Dọ́kà ìgbò dédé bọ́ síta wá àkíyèsí Fola ó kọ ọ̀rọ̀ yẹn mọ́ra ni. Òun kan ojú bẹ́ẹ̀ sọ̀rọ̀ jáde. Ìgbà tọ́rọ̀ Ìyábọ̀ ṣẹlẹ̀ ní dọ́kà wá sọ ní show tèmi rí o. Of course. Ọjọ́ yẹn ní dọ́kà sí ní ó rèé o. Fola come out and defend this woman. Come out and protect this woman's interest torí oore tó ṣe é ló kó fẹ́jọ́ ẹ̀. Ní ṣe mọ̀ pé bó ṣe ṣe ń gbà tèmi náà nìyẹn. Ọ̀rọ̀ ló sì bá mo kọ́ mo rò wá. Torí ilé tààrí ẹ̀ mọ́ tó sá. So kì í ṣe pé dọ́kà ìgbọ́dẹ̀dì wá rojọ́ síta and lóòótọ́ mi ò rí dọ́kà sí rí mi ò mọ̀ rí. But iṣẹ́ rí kéèyàn láìkí kó máa ṣoore calling ni o ministry kan ni o ministry kan ni lórí ọ̀rọ̀ Fọlá nǹkan tí ojú dọ́kàsì ti rí kò yẹ kó ṣoore mọ́. Kódà àwọn tó wà lórí platform dọ́kàsì gan ṣáwọn náà forí gbárí sọ́ọ́ ni ṣé wọ́n gbárí sọ́ọ́ láwọn tó dáwó ni. Ẹni dáwó tó fowó. tó ní foundation kan tó dáwó fún tó ń kówó sápò. Àìmọye àwọn tó ní foundation tó ń dáwọ́ fún tó ń fún lówó tó dẹ̀ ń kó owó yẹn pẹ̀lú tó fi ń gbẹ́bi tó ń dùn wọ́n. Dorcas is a giver, I give it to her. Mi ò mọ̀ rí, but one thing I love about her is that act of giving. Ọlọ́run dẹ̀ máa ṣàlùwẹ̀. So easy láti ẹ̀ mọ̀ ẹ̀bùn ẹ wo gift ni kéèyàn máa fún yàn ní nǹkan. Ṣẹ́rí at a point mo wo ṣòro Fọlá mo wò ó débì kan. Mo kàn rọra pa fóònù mo kàn rọra sùn ni. The reason is ìgbà tó kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ṣẹ́rí ẹni tó bá sọ pé education scam ni ẹni ẹ ti kú ọ̀ tí ì sin. Number one ìṣòro apásítọ̀ pé Fọlá ò mọ̀ rí ṣẹ́rí èèyàn máa ń jẹ́ illiterate èèyàn máa lè express ara ẹ̀ dáadáa ṣùgbọ́n tó yẹ pé iṣẹ́ fẹ́ mi olóore ni retire ibi tó bá ń lọ ajá lọ ikú tó bá fẹ́ pa mo fẹ́ rí Fọlá ò ṣe yẹn then àìkàwé ẹ̀ ó tún wá kún gbogbo ọ̀rọ̀ tó wá sọ mẹ́yà ìgbà tó dé lẹ́nu kan kò fẹ́ lórí kò fẹ́ nídìí mọ́ nítorí wípé kò ní nóòtì kankan wípé these are the things I want to talk about. Kò jot down mo sọ fún pé next time kó máa jot down. Kò jọ ọ̀gá kí ló fẹ́ dùn bẹ́ẹ̀ that woman tèmi rí yẹn I'm sorry to say èyí gba àgbékalẹ̀ tèmi náà lè má da ọ àìkàwé dà láàmú. Àìkàwé àti àìmọ̀ọ́rẹ́ ni. Ẹ bá wa dáríjì ẹ jẹ́ má jẹ́ ká tún máa padà sẹ́yìn ẹ jọ̀ọ́ ṣé ti gbọ́. Ẹ jẹ́ ká. Ó tẹ̀lé bá nípa orí yìí sọ òótọ́ fún ẹ̀kúlẹ̀. Ẹ jẹ́ dáríjì ẹ á máa rú sí ni. Ẹ jẹ́ àgbàgbé gbogbo kìíní. Kó má bínú kó jọ kó má lè jẹ́ kí ọ̀rọ̀ Fọlá stop wọn láti máa ṣàṣọre. Ó ti ẹ̀ try ẹ ṣe gan sísá. I'm telling you and honestly kó má jẹ́ kí ọ̀rọ̀ Fọlá. Ṣó easy láti máa ṣoore gan ni. Ó easy láti ṣoore. Mo sọ ní tóníkàlùkù wá wá sórí social media ọ̀tọ̀ I was telling a friend of mine yesterday mo ní that social media mo ní mò ń kọ́gbọ́n bẹ́ẹ̀.
mo ní mò ń kọ́gbọ́n bẹ́ẹ̀ ni torí orí social media ní ọgbọ́n ní ìbẹ̀rẹ̀ àti òpin ọgbọ́n ìwàlá ibẹ̀ ló pin sí èyí tó bá fẹ́ mú bẹ́ẹ̀ ni. ẹ ṣé gan ìyá mi, God bless you. èyí tó bá fẹ́ mú bẹ́ẹ̀ ni. ẹ ṣé gan. ìyàwó tó sọ pé kinní kan bí man Mr. Remu yẹn ṣe sọ làákàyè ẹlòmíì kúrú ìtàn ìbà ọjọ́ orí. ẹ má pè wọlé mọ́ ní ìgbé kọ́ọ̀lù. alára ní ara òun olókùn àìsàn okùn àìwò kí ni tiẹ̀. ẹni tí ò bá ti dáyọ̀ lókòwò kó má wà sórí social media wá péyàn lárugún. A máa dá fún yín o. She needful and if she does not do the needful kí ló ká àsìkò ọba ìpínlẹ̀ yẹn sí orphanage. Kò tó bẹ́ẹ̀ kò ní àní ẹ bá bọ̀rọ̀ jẹ́ kí là ń sọ yìí àní àti yanjú ọ̀rọ̀ ẹ̀ pé orphanage ó ti tó orphanage wo lè ń gbà ẹ̀ tún bọ̀rọ̀ jẹ́ ẹ mọ àló ti tó àní òní ìdì alian bó o ní ṣẹ̀ṣẹ̀ dé ni àní ò tó gbogbo level yẹn àti yanjú ọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ dé ni ẹ jẹ́ ká gbà ẹ má pè kẹ́nìbọ̀dì má pè mí mọ́ ẹ jẹ́ ká yanjú ẹ̀ ìdí tá a fi yanjú ẹ̀ gbé àwọn kọ́lá ẹ̀ tó kọ́ pè yẹ mo fẹ́ sọ̀rọ̀ kan fún ṣe rí ẹni tó pè ṣáájú sísá ẹ̀ mo fẹ́ kẹ́ mọ̀ wípé àwọn ẹni kọ́lé fún yàn ó forí gbàdúrà ká má sọ̀dà kejì ìyẹn Dorcas àwọn tó dáwó fún Dorcas tí wọ́n dáwó fún foundation Dorcas àwọn náà forí gbàdúrà tí ìṣe kékeré ká má sọ̀dà kejì so tí wọ́n bá wá demand pé àwọn fẹ́ nǹkan báyìí èmi rò wípé kò jẹnu wọn lọ. ẹ̀yin olólùfẹ́ wa ẹ wo a ò ní rí jù báyìí lọ́wọ́ bá tún ṣe ń lọ báyìí a máa bùn ẹ̀yin olólùfẹ́ wa gbọ́ ó dàbọ̀.
ó ní tí wọ́n ṣe fún ẹ ìwọ ròyìn dọ̀la ó lè fojú olórí gúngi èmi náà wà yes èmi náà wà lórí pé kémi náà máa wà lórí point ẹ rí i pé gbà tí mo máa sọ̀rọ̀ mú ìdè lọ́jọ́ kìnnà èmi náà dúró lórí kéèyàn má fojú olórí gúngi mo appreciate mo dẹ̀ mọ̀ pé gbogbo àlàyé tó ṣe níbẹ̀ yẹn Fọlá tí Gbogbo ti sọ kì í ṣọmọdé òun náà máa mú ti dání wàláì ó máa mú ti ìtẹ́lẹ̀ èmi tí mi ò ṣe pọ̀rọ̀ mi tẹ́ni ọ̀rọ̀ kankan mo mú tèmi dání nínú ẹ̀. Thank you so much. Mo dẹ̀ rí pé o tún bá bẹ̀bẹ̀ náà o tún bá fi gbogbo ẹnu sí o ṣé God bless you àlejò Ọlọ́run á jẹ́ ká máa rí i pé láàrin wa a ò ní sọnù àjọ ríra wa pẹ́ lórí ìkànnì yìí. Mo rí ṣò tí màá mi ṣe màmá Láṣàbí. Mo ní màmá kan ò máa rà tó mọ ìyá ọmọ àní màmá kan màmá rà tó mọ ìyá ọmọ màmá Esabod Aláṣàbí ẹ ṣé mà àgbáyé àkókò dalẹ̀ lágbára Ọlọ́run ẹ ò ní mọ sàárè ọmọ ẹ ò ní fojú sunkún àwọn ọmọ yín àtàwa tẹ́ ẹ pọ̀n àtàwa tẹ́ ẹ rírí àtàwa tẹ́ ẹ mọye tó sú wá ṣùgbọ́n tẹ́ ẹ dà wá mú mọ́tọ́ àwa náà ò ní sánkú mọ yín lójú ẹ ṣé màámi mo mú àwọn gbọ́ gbogbo àwọn àlàyé tẹ́ ẹ ṣe mo sọ ṣe pé inú bí yín díẹ̀ àròkàndẹ ní màámi Aláṣàbí ẹ dákun nítorí tọlọ́run ẹ̀yin àgbàlagbà lẹ́bọ̀ ẹni tá a bá fọwọ́ ọ̀tún bọ́mọ wí ẹni ká tún fọwọ́ sí ẹni ká fi fà mọ́ra màámi Aláṣàbí mi ò tó yín pé o ẹjọ́ tó náà ẹ bá mi fà Fọlá mọ́ra. Ọjà tẹ fi ń pọ́n wa kò ní bọ́ lọ́lọ́ Ọlọ́run Àṣàbí ọjà tẹ fi ń pọ́n wa kò ní bọ́ Àṣàbí. Màámi Esabod ti wọlé. Ọjà tẹ fi ń pọ́n wa kò ní já o àwa ni màmá kan tó dá màmá mi Aláṣàbí. Mo ní ọjà tẹ fi ń pọ́n wa kò ní já lọ́lọ́ Ọlọ́run ọjà tẹ fi ń pọ́n wa kò ní jábọ́. Mo ní ọjà tẹ fi ń pọ́n wa kò ní já o àwa ni màmá kan tó dá màmá Aláṣàbí. Ẹ má ní mo bá yín nílé mo pè yín lórúkọ mi ò tó yín pè lórúkọ màámi Ọlọ́run á jẹ́ kẹ́ ẹ pẹ́ fún wa. Ẹ jọ̀ọ́ èmi mọ̀ pé àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ àròkàn náà ni lẹ́yìn àgbàlagbà sọ pé ó máa ń fẹ́ fún àsùndákẹ́wà àròkàn ló máa ń jẹ́ kéèyàn sọ̀rọ̀ débi pé ha ṣùgbọ́n mo bẹ̀ yín nítorí tọ́lọ́run màámi mi ìdẹ́wìn tó wojú yín ẹ jọ̀ọ́ ẹ bá mi fà Fọlá mọ́ra ọmọ tẹ́ ẹ pọ̀n ní Fọlá tí Dorcas lẹ máa rò màámi ẹ ṣe mà ẹ bá mi fà mọ́ra ọ̀tá ò ní yọ̀ wá ọ̀tá ò ní yọ̀ yín láṣẹ Ọlọ́run ayé ò ní ṣẹnu ṣùtì sọ̀rọ̀ yìí tí ń bẹ́lẹ̀ yìí ayé ò ní sọ pé ṣèbó tán kò sì tán kò ní tán fún yín màmá ẹ dákun àti Dorcas àti Fọlá àti gbogbo wa lórí ìkànnì yìí ẹ̀yin nìyá wa ẹ̀yin nìyá wa ẹ dákun nítorí tán náà àbí ọmọ tòótọ́ màmá Esabod ẹ jọ̀ọ́ nígbà tí mo wo show yẹn lánàá mi ò lè dúró wò mi ò wo 2 minutes bẹ́ẹ̀ mo já kúrò bẹ́ẹ̀ ni ọkọ̀ mi ṣe gbìgbìgbìgbì pé màámi ti bínú tán ṣùgbọ́n gbà tẹ́mi náà rò dáadáa pé kò sẹ́ni tó máa rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ náà afẹ́ tí ò bá máa ṣàbòsí inú òbí ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ bá wa fọwọ́ wọnú kẹ́ ẹ jẹ̀bọ̀ rẹ́ ẹ dákun màmá náà máa fẹ́ mo fẹ́ kẹ́ ẹ jọ ẹ bá mi dáríjì Fọlá mà ẹ bá mi fà mọ́ra ọmọ yìí ni kò ní jábọ́ ewé ẹwà táàdì èso ọmọ yìí nù gbogbo wa àwọn ọmọ ń jẹ́lọ́ọ̀sì ni bá a ti ń jẹ́lọ́ọ̀sì là ń jẹ sódà kọ́ lọ́wọ́ ṣàánú wa agbára Ọlọ́run àjẹkẹ́ pẹ́ fún wa màámi ní tèmi wá ṣe níta nìyẹn pé màámi àbí ọmọ tòótọ́ ẹ bá mi fọwọ́ wọ́nú Dorcas àbí ọmọ tòótọ́ ṣé ní mo sọ kinní kan lórí ètò mi lánàá mo ní ṣé ní Dorcas ilé Fọlá ilé tí Dorcas fi ọwọ́ ara ẹ̀ kọ́ ni kò ní fọwọ́ ara ẹ̀ wo I know ẹ̀dẹ̀ bọ́ṣọ́ tó ṣe ẹni tó bí òdùnú bí ìyá ló jẹ́ fún ọjọ́ orí ẹ jẹ́ ká gbọ́jọ́ orí tì ilé tó fọwọ́ ara ẹ̀ kọ́ ni kò ní fọwọ́ ara ẹ̀ wo